Ẹ káalẹ́, ẹ káàtòrò, ìròyìn lẹ́kùnrẹ́rẹ́ mú aṣojú ìròyìn láti iléeṣẹ́ NTA Ìjẹ̀bú-Òde. Adétóyè Adégbénró lórúkọ oníròyìn. Ẹ gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Gẹ́gẹ́ bí èní ṣe jẹ́ ọjọ́ 19 oṣù kẹjọ, ayé ń ṣe àjọyọ̀ ọjọ́ ìbùkún ọmọ ènìyàn. Àkókò láti bu ọlá fún àwọn tó ń ṣe ìrànlọ́wọ́ fún àwọn ọmọ ènìyàn, tí wọ́n sì dúró pẹ̀lú àwọn ogunlọ́gọ̀ ènìyàn tí wọn kò pé. Nínú ìròyìn yìí, Ruth Agbelebeduro lílọ́wọ́ sí ìjọba nípa ìpamọ́ kún àìlera tó wáyé látàrí àjálù àti ìpayà tó ń ṣẹlẹ̀. Gómìnà ìpínlẹ̀ Ògùn Dàpọ̀ Abíọ́dún ti ṣe àbẹ̀wò sí ààfin ọba Àkàìgbò ilẹ̀ Rẹ́mọ, ọba Babátúndé Àjàyí, láti lè fi dúpẹ́ lọ́wọ́ rẹ̀ lórí ìhùwàsí àlàáfíà tí àwọn ará Rẹ́mọ fi hàn nígbà àtúnyàn ìdìbò tó wáyé lọ́jọ́ Àbámẹ́ta tó kọjá ní agbègbè ẹkùn ìdìbò ilẹ̀ Rẹ́mọ. Gómìnà Abíọ́dún ṣèlérí pé ìjọba rẹ̀ yóò tẹ̀síwájú lórí fífi ètò ìgbáyégbádùn àwọn olùgbé ìpínlẹ̀ náà síwájú gẹ́gẹ́ bí ìlànà ìrètí ìsọdọ̀tun tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu gbé kalẹ̀. Yẹmi Dalẹ́mọ ló jábọ̀ ìròyìn náà. Àkàrìgbò ilẹ̀ Rẹ́mọ ọba Babátúndé Àjàyí rọ ẹgbẹ́ òṣèlú APC láti má ṣe ta àwọn alátakò nù, ṣùgbọ́n pé ó nawọ́ ìfẹ́ sí wọn. Ọba àlàyé yìí gbójúbà kẹ̀ǹkẹ̀ fún akitiyan àti ìlọ́wọ́sí gómìnà Dàpọ̀ Abíọ́dún nínú ètò àwùjọ àti ọrọ̀ ajé ti ìpínlẹ̀ Ògùn. Gbogbo ẹgbẹ́ ṣiṣẹ́ takuntakun òkè ní ẹ̀kúṣẹ́ o. Bí ọmọ yìí nígbà yìí is unprecedented. Bí o gbọ́ pàtó gbúgbúgbú pàkó gbúgbú. Àwọn tí wọ́n kọ̀wọ́rìn pẹ̀lú gómìnà lọ sí ọ̀dọ̀ Àkàrìgbò ilẹ̀ Rẹ́mọ yìí ni a ti rí aṣojú tó ṣẹ̀ṣẹ̀ yàn yìí àti àwọn ọmọ ìgbìmọ̀ olùṣàkóso ìpínlẹ̀ yìí pẹ̀lú gómìnà láì yọ àwọn adarí ẹgbẹ́ òṣèlú APC sọ́tọ̀. Yẹmi Dalẹ́mọ ló jábọ̀ ìròyìn. Ìjọba ìpínlẹ̀ Ògùn ti kéde ọjọ́rú oṣù kẹjọ ọdún 2025 gẹ́gẹ́ bí ọjọ́ ìsinmi láti lè fi sàmì àyájọ́ ọjọ́ ìṣẹ̀ṣe ọdún yìí. Ogúnjọ́ oṣù kẹjọ ni wọ́n yàn sọ́tọ̀ gẹ́gẹ́ bí ọjọ́ ìsinmi ní ọdún 2025 lẹ́yìn tí ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Ògùn fi gbé àtúnṣe kan kalẹ̀ tí gómìnà Dàpọ̀ Abíọ́dún sì fọwọ́ sí. Ọjọ́ yìí ni wọ́n yà sọ́tọ̀ láti lè fi sàmì àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá. Nínú àtẹ̀jáde tí olùdámọ̀ràn pàtàkì fún gómìnà lórí ìbánisọ̀rọ̀ àti ìlànà Káyọ̀dé Akínbádé ṣe, ìjọba ìpínlẹ̀ sọ pé ìmúlò ọjọ́ ìṣẹ̀ṣe gẹ́gẹ́ bí ọjọ́ ìsinmi jẹ́ àmì pé gómìnà Dàpọ̀ Abíọ́dún mọyì ipa tó ṣe pàtàkì tí àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá ń kó nínú ìdánimọ̀ àti àyíká àṣà ìpínlẹ̀ Ògùn. Ọjọ́ ìṣẹ̀ṣe jẹ́ àǹfààní fún àwọn olùgbàgbọ́ ẹlẹ́sìn náà láti lè fi bu ọlá fún àwọn baba ńlá wọn, láti kópa nínú àṣà ìbílẹ̀ àti láti tẹ̀síwájú níbi fífi àwọn àkíyèsí àti kíkọ́ni nípa ẹ̀sìn àti ìgbàgbọ́ wọn hàn. Àjọyọ̀ náà kì í ṣe pé ó kó àwọn onígbàgbọ́ àwùjọ nìkan jọ, ṣùgbọ́n ó tún jẹ́ ààyè láti gba àwọn ènìyàn láti gbogbo àwùjọ lórí mímọyì àti gbígbóríyìn fún àṣà pẹ̀lú ipa tí àṣà Yorùbá ti kó sí orílẹ̀-èdè Nàìjíríà. Adarí àgbà fún iléeṣẹ́ amóhùnmáwòrán NTA eléyìí tó kalẹ̀ sí olúìlú ìpínlẹ̀ Ògùn ìyẹn ní ìlú Abẹ́òkúta, Ọ̀gbẹ́ni Kẹ́hìndé Ọ̀nàdá ti ṣe àbẹ̀wò sí ẹ̀ka iléeṣẹ́ náà, iléeṣẹ́ NTA tó wà ní ìlú Ìjẹ̀bú-Òde, lẹ́yìn ìṣẹ̀lẹ̀ alọ́nkólóńkígbe tó ṣẹlẹ̀ láìpẹ́ yìí tí wọ́n sì kó àwọn ohun èlò pàtàkì tó yọrí sí ìṣàkóbá fún ìgbóhùnsáfẹ́fẹ́ iléeṣẹ́ náà pẹ̀lú ètò ààbò nínú àyíká náà. Sùnmísọ́lá Adénúgà wà níbẹ̀ lákòókò àbẹ̀wò náà, ó sì jábọ̀ ìròyìn. A ó máa mú àtúpalẹ̀ ìròyìn wa nínú ìròyìn wa tó ń bọ̀. Àwọn àrọ́mọdọ́mọ Fùsẹ́ngbùwà nílùú Ìjẹ̀bú-Òde nílé lóko àti lẹ́yìn odi ti ṣe ìpàdé papọ̀, wọ́n sì ti fẹnukò láti ṣiṣẹ́ fún ìdàgbàsókè orírun wọn nílùú Ìjẹ̀bú ní ìgbáradì láti yan Àwùjalẹ̀ tuntun fún ilẹ̀ Ìjẹ̀bú. Akọ̀ròyìn wa Anthony Gandonu tó bá wọn pèsè síbi ìpàdé ọ̀hún jábọ̀ ìròyìn wípé ìpàdé ìṣọ̀kan ilé ọba Fùsẹ́ngbùwà tó wáyé ní agboolé Ùlínlá Àgùsẹ̀mbí Ìjẹ̀bú-Òde ní àwọn mẹ̀bí nílé lóko àti lẹ́yìn odi tí wọ́n ju igba lọ ni wọ́n wà láti fi ohùn ṣọ̀kan fún ìdàgbàsókè orírun wọn. Àwọn èèyàn jàǹkànjàǹkàn tó jọ pèsè síbi àpérò náà, inú wọn láti rí ọmọọba Adélékè Adéyẹmí, akọ̀wé àgbà fún àwọn ilé ọba mẹ́rẹ̀ẹ̀rin àti akọ̀wé ilé Fùsẹ́ngbùwà Ẹnísẹ̀mù Légèrù ti ilẹ̀ Ìjẹ̀bú àti ọlọ́wà Ìjẹ̀bú-Òde ọba Tajudeen Bello, abọ́rẹ̀ Àwùjalẹ̀ olóyè Razak Adélẹ́yẹ Òṣìmọ́dì, alága iléeṣẹ́ Aaron Construction Limited ọmọọba Fatai Arólówó. Nígbà tó ń ṣàlàyé ìdí pàtàkì tí àpéjọ náà fi wáyé, olórí ẹbí Fùsẹ́ngbùwà olóyè Adédòkun Ajídàgbà
tẹnumọ́ ìṣọ̀kan láàrin àwọn ẹ̀ka mẹ́jọ tí Fùsẹ́ńgbùwà pèsè. Ní àkótán, kókó ìpàdé àpérò náà láàrin àwọn ọmọdọ́mọ Fùsẹ́ńgbùwà ní títa ẹ̀jẹ̀ ẹran sílẹ̀ fún àdúrà pẹ̀lú ohun ìbílẹ̀ fún àlàáfíà, ìṣọ̀kan àti ìtẹ̀síwájú fún ilé Fùsẹ́ńgbùwà lápapọ̀, pẹ̀lú àdúrà fún ìlú Ìjẹ̀bú, ìpínlẹ̀ Ògùn pàápàá jùlọ fún yíyàn ẹni tó yẹ jùlọ láti wọ ipò gẹ́gẹ́ bí Àwùjalẹ̀ tuntun ti ilẹ̀ Ìjẹ̀bú àti agbègbè rẹ̀. Ìròyìn wa fún ti àṣálẹ́ òní kò ní jù báyìí lọ. Adétóyè Adégbénró lórúkọ ní òyìn títí dọ̀là ó dàbọ̀.